ẹ̀yin olólùfẹ́ fíìmù 50-50 ẹ kú ojú lọ́nà apá kejì fíìmù náà o ẹ sì tún káàbọ̀ padà sórí ètò wa ètò yín ẹ ṣàmọ̀ wípé fíìmù yìí ó ládùn ó lárinrin ó tún fúnni lóye pẹ̀lú mo dẹ̀ mọ̀ wípé ẹ kò lè dúró láti wo apá kejì fíìmù yìí mo lérò pé púpọ̀ lára wa ti wo fíìmù 50-50 apá kìíní fún àwọn tí kò bá ti wo eré náà ẹ jọ̀wọ́ ẹ gbìyànjú kí ẹ wò ó lórí YouTube níbẹ̀ ni wọ́n ti ń ṣó rẹ̀ ṣùgbọ́n o lè ní tí ẹ bá mọ̀ wípé ẹ fẹ́ wo fíìmù 50-50 apá kejì ẹ tẹ subscribe button torí àǹfààní tí ẹ máa rí ni wípé a ó máa notify gbogbo àwọn subscribers wa tí apá kejì eré náà tí ó bá jáde o lónìí a ó máa sọ nípa ohun tí ẹ lérò pé ó lè ṣẹlẹ̀ nínú fíìmù 50-50 apá kejì kí ni ohun tí ẹ lérò pé ó lè ṣẹlẹ̀ nǹkan tí ẹ bá lérò pé ó lè ṣẹlẹ̀ ẹ tẹ̀ sí comment section kí a lè sọ̀rọ̀ nípa rẹ̀ a kò ní ní jù báyìí lọ lónìí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button tó wà ní ìsàlẹ̀ fídíò yìí kí ẹ bá lè máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò kí ẹ má ṣe gbàgbé láti tẹ aago tí ó wà ní ẹ̀gbẹ́ rẹ̀ kí ó bá lè máa notify yín kí Èdùà kí ó sọ wá di ọjọ́ mìíràn ọjọ́ ire ó dìgbà.